mo wá kí àwọn tíá wọ́n bá béèrè pé àwọn wo ni tíá òun làwọn tó gbọ́ pé wọ́n ní Buhari ń bọ̀ wá ó ti wá dé yín kalẹ̀ pé òun ọmọ wò báyìí ni Ọlọ́run adáwọn kan wọ́n fẹ́ràn èèyàn wọ́n sì máa jà nítorí èèyàn wọn ò sì rí kọ́bí èèyàn gbàsákò ara wọn wọ́n bá béèrè lọ́wọ́ ìfẹ́ ní jẹ́ báwọn bàbá wa ní kí ní jẹ́ ìfẹ́ kọ̀sẹ́ ni ó yé bàbá wa lọ fẹ́ mọ̀ ntúláṣí àwa béèrè lọ́wọ́ rẹ pé bàbá lọ mọ̀ tí jẹ́ ìfẹ́ èyí ṣe tójú tọrọ sí mángòrò ńlọrọ̀ ṣe wúro kí ló dé tí mángòrò nínú tẹ́ wúro wá ń korò àwa bí ọ léèrè ẹnìkan ọmọ tó máa fi asámàkọ́ afẹ́ràn ara wa ni lọ́dọ̀ obìnrin náà I love you kọ́dà bó o hé jẹ́ náà pé yóò rùn lásán yóò sọ ọ́ lẹ̀ ni I love you ní ọ̀kọ́ wí I love you ní ọ̀kọ̀ọ̀kọ̀ wí. àwọn obìnrin sì fẹ́ràn I love you bóun bá ti ń gbọ́ pé I love you tó ó ní Ọlọ́run ó love me ni. ọmọkùnrin ọmọ wa wò pé ayayayaya ìmì mọ̀ bá rún wọn dé tí n bá yẹ dúró tí n bá yẹ lè padà ẹni ó lè gbé ń padà sọ́dọ̀ rẹ̀ ò sí mọ́ àmọ́ obìnrin ò ní mọ̀ tọrọkùnrin mọ̀ yàn tán ẹ ò bá àti máa tàn àwọn ìyàwó ilé wa ni a sì tàn wọ́n ó sì máa lé wa a sì máa fi ẹ̀tàn gbé kúrò lọ́kàn kẹ́yà ráfà èsì tèmi ebi ìyàwó rájí ni obìnrin ó sì gbà bẹ́ẹ̀ pé èmi náà wí bẹ́ẹ̀ gbà wọ́n sọ fún mi ẹ wo mi ọ̀tán lọ́kàn wọn náà nù ni àwa là á máa tanná wá àwọn obìnrin kí á máa tanná wá wọn kí ni torí náà mo kí gbogbo ẹ̀yin jàmáà tẹ́ fẹ́ràn wa Ọlọ́run fẹ́ràn yín àmín àwa kọ́ lẹ fẹ́ràn Ọlọ́run lẹ fẹ́ràn lára wa Ọlọ́run yóò mọ fẹ́ràn yín náà. àmín. Ọlá Qur'anul Azim. Allahumma àmín. àwọn afọ́n láwà ní bẹ́ẹ̀ni mo kí yín púpọ̀ Ọlọ́run jọ dáa fún yín. àmín. mo kí àwọn ìyá wa lọ́kànkán ẹ má bínú béèyàn bá kí yín ó ṣe déédéé ẹni tó wáyé tó kọjá ń bẹ̀ tí ò rí nǹkan kan ṣe torí pé lára yín la ti jáde Ọlọ́run jọ dáa fún yín. àmín. àwọn ọmọ yín ọ̀la àlùbáríkà. àmín. báwo obìnrin bá ti juwọ́ sí yẹn kéèyàn mọ̀ pé téèyàn dáa yẹn bá láwọn àjẹ́dá ọkùnrin èjì àjẹ́ obìnrin ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ́yìn ẹ dákun mo kí yín púpọ̀ ẹ má jẹ́ ń tìdí jẹun Ọlọ́run jọ dáa fún yín. àmín. èyí ń dúró báwọn. ẹ dákun gbogbo àwa tá a wà ń bí lẹ́nìí ẹ jẹ́ apanukọ pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. gbogbo àwa tí Ọlọ́run ò jẹ́ ká rí alákọ̀ọ́kọ́ wí ẹ jẹ́ ká tún papọ̀ ká kún àwa tá a jọ wí lákọ̀ọ́kọ́ pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ wí kọ́mọ́kù ẹnìkan tó bá máa kó òun gba Ọlọ́run gbọ́ láti dákọ̀ Ọlọ́run náà bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. آمين. اللهم آمين. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad صلى الله عليه وسلم. bá a ti pọ̀ tó yìí ó yẹ ká yóò bọ́ Ànábì kí àyìn ó sì mì. صلى الله عليه وسلم. àwẹ̀ ò sì tí ì dára wa tó róúnjẹ wọn ò lè tí ì digest tán rárá. صلى الله عليه وسلم. èmi náà ti mọ̀ pé Ìbàdàn ni ń bọ̀ ń gbà ó ṣe pé ìjẹta à ń bẹ ń Bódìjà àná à ń bẹ ń lé baba Adédìbú ìjẹta kọ́hún ìjẹrin à ń bẹ ń Bódìjà ìjẹta àwa ń bẹ ń lé baba wa Adédìbú àwa fànà sinmi torí wá sí Ìlọrin àtúnwá ń bẹ ń Bàdàn lónìí lọ́dọ̀ àwọn aonuláì Ọlọ́run bàbá yìí tún wá kú ò wọ́n tún dúró dè wá lẹ́kọ̀ọ́ à ń lè kó bẹ́ẹ̀ láti wá sí wá sí di sínú. ẹ̀yin Ìbàdàn Ọlọ́run ṣoore fún yín púpọ̀
a kí àwọn àáfàá wa àgbà tí wọ́n ń bọ̀ bàbá wa ọjà sọ pé Ọlọ́run bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amina. ẹ rí wọ́n lò ó sì da gbogbo ẹ̀ sì ń dòdì sí i náà ẹ rí bí wọ́n ti fáìn wọ́n sì yá yìí dáadáa. Allah. ọ̀rọ̀ wọ́n máa já sọ́pẹ́ náà ní gẹ́gẹ́ bí ó kọ́ tẹ̀ ń lò lọ́wọ́ yìí. Amina. gbogbo jàmọ́ ní kí n pé ẹ káàbọ̀ gbogbo jàmọ́ ní kí n pé ẹ káàbọ̀ bàbá wa já sọ́pẹ́ Ọlọ́run gbàdúrà yín. Àmín. ẹ dákun ẹ dákun ẹ máa ti ń fa àròyé fa ẹlòmíín fẹ́ kó wọn sá máa wò wá kò fẹ́ kí wọn ó dìhun kò sì ṣeé ṣe àwọn tó ṣe dáa jù náà lọ́ọ̀kan ẹ rí nítorí lè díyan lójú òsì àmọ́ ń bá bẹ́ẹ̀ ṣe kí sábà wọn ti ń bẹ ń lé ìwé wọn náà ń wá sọ̀kalẹ̀ lẹ́lẹ́. bàbá wa ọjà sọ pé ẹ̀yin la dá ọ̀rọ̀ dúró fún báyìí kẹ́ fi jókòó tán gẹ́gẹ́ bí àgbàlagbà tọ́lọ́run ṣe yín. ẹ dákun ẹ jẹ́ á dá ọmọ àlìján náà mà láàrin wa níyìn bá a bá ti wí tí mo fẹ́ pẹ́ wí yìí tán ẹ wá jẹ́ á dákẹ́ ẹni la ilaha illallah. La ilaha illallah. ẹ tún wí kan sí fọlọ́run. La ilaha illallah. ẹ wá wí ẹlẹ́kẹta kí àyìn ó mìbí kọ́lọ́wọ́n dá wa lóhùn. La ilaha illallah. ẹ wá jẹ́ á ní sùúrù. Allah. àì kí àwọn tá a bá ní àìtébù ni. Ọlọ́run bá wa kí àbáwá alájí àgbà àtàwọn tó bí wọn. Amina. bá wa kí àlùfáà àwọn àtàwọn tó bí àfáà wa àgbà Sheikhana Tajul Adabi. Àmín. Ọlọ́run bá wa kí àbáwá alágége àtàwọn tó bí wọn. Amina. bá wa kí àlùfáà bàbá alágége àtàwọn tó bí wọn. Allahumma àmín. Ọlọ́run bá wa kí àbáwá oníwàásí àgbáyé àtàwọn tó bí wọn. Amina. àti gbogbo àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀. Àmín. bàbá wa kí lápá Ọlọ́run bá wa kí àtàwọn tó bí wọn. Amina. Al-Qur'anul Azim. Allahumma àmín. Ọlọ́run wá wọlé àwọn tá a kà á lẹ̀ yìí gbogbo àwọn tá a rí dákọ̀ torí àsìkò Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Amina. Àmín. àwọn tá a kà á lẹ̀ yìí àwọn ni wọ́n jagun kírú wa yòókù ń sọ̀rọ̀ ń ta gbangba kó sì sọ lọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n jagun ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Allahumma àmín. Al-Qur'anul Azim. Amina. Àmín. mo kí àwọn àfa wa lórí ìjókòó. àwọn àfa wa tí mo náwó sí àwọn ènìyàn rí wọ́n ń bọ̀ wọ́n lo mímọ̀ tó ní agbára yà yín lónìí wọ́n rí i pé ìyín ṣàdúrà lọ́wọ́ wọ́n wá ní Ọlọ́run gbà wọ́n wá kí ẹ̀yin tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹlòmíì gọ̀ bẹ́ẹ̀ tí ń bọ̀ nìyọ́ náwó sí mi náà ni ó sì rí i pé ń kéwu lọ́wọ́ èèyàn méjìlélógún sì ni wọ́n ní ká bá àbá dáhùn sálámà àwọn àṣẹ lọ́hùn èèyàn méjìlélógún bẹ́ẹ̀ bọ́bá sálámà sí ọ̀tọ̀ bá dáhùn ọ̀ lẹ́sẹ̀ èyí ò ń kẹ́ ẹbí wa ni mo kí àbá wa púpọ̀ bàbá wa jí sí bàbá wa jí wọ́n sì ṣe fínísì ní lóòótọ́ bàbá áwùnù láì ní Ọlọ́run ò ní tú àṣírí yín. Amina. ọlá àyà àti bàbá tó bí yín. Àmín. àfa wa jí ṣe fíní mo kí àfa wa ti ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí ìní pé Akeem láàfáà wa alákọ̀wé ló wọ́n kàn dárun gbọ̀n sí ni Abdulhakeem Adémọ́lá Ìgè mo kí ọ̀rẹ́ mi ní tiẹ̀ ẹni ó mú mi lọ́dọ̀ bàbá adé di ibùnú tí mo fi di bàbá adé àmọ́ àwọn bàbá ní àáfáà ni o wọ́n ní ẹjọ́ báyìí tíjọ́ mọ àáfáà ni mo kí àáfáà wa Abdulhakeem Adémọ́lá Ìgè Ọlọ́run jọ dáa fún ọ jókòólẹ̀ Àmín. mo kí àáfáà wa àgbà bàbá wa Fàlàkì Ọlọ́run ní da ọ̀rọ̀ yín rú. Amina. wọ́n kí Alhaji Abdulrasheed Mèrèǹgè kọ́dà kí n tó kí Al-Qur'ani ya inú kí n tó yọ kọrin. èmi fẹ́ràn kí n máa gbọ́ orin torí pé Ànábì ni ẹ máa gbọ́ orin àmẹ́yìí tí ọba dánú orin ẹ dá padà sẹ́ni ọkọ irú àwọn ìgboro ti dàrú o tí ìkọ́tẹ́lẹ̀ àti dàrú.
bẹ́ẹ̀ bá rọ́ mẹ́nu létọ́ mọ̀ ẹ bá gbé dádì ìgboro ti dàrú ẹ kéèyàn kọ́kọ́ gbàyà rẹ̀ létí kó tó na ọmọ òun. àwọn oníkan bẹ tí ọ̀dà nẹ́bí ni ẹ dá padà sámọ́ tó kọ́. àwọn bí yóò rí rédèrèdè ẹ tí ìkọ́tẹ́ gbogbo nǹkan ti rí rádaràda ẹ dá padà sẹ́ni ọkọ. bàbá wa ọ̀pá Musa ń bọ̀ lọ́dọ̀ yín gbàgbé yín bá ọ̀pá Musa èmi sì ń jẹ́ Musa àsọ̀pá mi ọ̀dọ̀ yín ló wà. bàbá wa Alfalaki mo kí i púpọ̀ Alhaji Abdulrasheed Mereje ọdún ẹ̀ ládé inú mi dùn púpọ̀ Ọlọ́run tó Abdulrasheed Mereje sọ́nà púpọ̀ inú àwọn àgbà olórin ló wà inú àwọn àgbà olórin Abdulrasheed Mereje wà bí n bá ń ṣe ń kọrin ẹ gbádùn ẹ̀ Ọlọ́run wa tó Rasheed Mereje sọ́nà púpọ̀ ẹjọ́ tí ìyá rẹ̀ kú ò láyé bó bá ṣe pẹ́ lòmíì ni tọ́lọ́wọ̀n ọ̀tọ́ sọ́nà kí ló fẹ́ pè ń jọ́ ni tí ó pè ọwọ́ níjà ń ṣe ní 1 and 2 àáfàá tìlú wa àtàáfàá lù mí mo wá fẹ́ràn wọn púpọ̀ èmi wọ́n ti iwájú ìyá jẹ́ tèmi ọ̀pọ̀ torí àáfàá mi ni àáfàá Muyideen Bello àáfàá wa ni abalọ́nà wáàsí ni abalọ́nà wáàsí nígbà tí n bẹ yunifásitì ní Kano ní Cairo ẹ dákun ẹ ní sùúrù àwọn Ìbàdàn fẹ́ràn ara wọn tí ò dáa. bàbá wa Alfalaki àbá Muyideen Bello Ajani nígbà wọn ti fi mí tì mú ní ẹsẹ̀ wọn ẹdí mi ń wàhálà kù ní ọ̀rọ̀ sọ̀rọ̀ díẹ̀ ni gbogbo ara Muyideen Bello Ajani délẹ̀ ọ̀rọ̀ ni mọ̀yá wí tèmi sókí mọ́lẹ́ ẹsẹ̀ ń èèyàn sì máa gbàlagbà ni ẹ̀yin Ìbàdàn èèyàn máa gbà ní àgbà ó lè mọ kéwù jù lọ àmọ́ ọba ń ta ni ó lè mọ̀rọ̀ sọ bí tiẹ̀ náà ọba ń ta ni dandan ni kò fọwọ́ ni wo Alhaji Muyideen Bello Ajani inú mi wá dùn Abdulrasheed Mereje wá tó wá pọ̀ mú ní títò pọ̀ yìí bàbá sáré wẹnu wọn ti wí kí n lè fàyè lẹ̀ fún bàbá wa Muyideen Bello Ajani n bò ṣe pé òun láyé ń retí kọ́ sọ̀rọ̀. dandan ni ká máa bọ̀wọ̀ orú àwọn ni abá wọn ń ta ni dandan ni ká máa kọ́rú àwọn nílé abá wọn ń ta ni èèyàn sì fòrè sòrè torí pé al-khayru bil-khayri wa sharru bi-sharri àmọ́ wal-badi wa kiramu. nígbà tá à ń wá mímọ kí tá à ń bẹ ń kánú wàláhì ọ̀dọ̀ Muyideen Bello lèmi ti máa jẹun gbówó pocket money bá tán. Bọ́lá Kadiri sì fún wọn ní mọ́tò Mercedes kan ńlá máa wà kí lèmi máa wà kí. èyí wá lè parí irú bàbá wọn níta gbogbo ńgbà náà ńgbọ̀ tóun náà ti dẹni tí ń sọ̀rọ̀ táyé mọ̀ wọn kọ́ mọ́ fún lọ́wọ́ ẹ̀ ọlọ́mọdé yẹn ń ya torí ìjọ kan ẹ wo Fìrìyàwó náà ni Ọlọ́run níwọ̀ ìwọ Musa bọ́ ọba délé Fìrìyàwó náà fàkúlà àti sàwùzù. A'udhu billahi minash shaitanir rajim. ẹ̀yin náà bá wa parí ẹ̀. Bismillahir rahmanir rahim. Abdulrasheed Mereje òun ló dá ọ̀rọ̀ lẹ̀ ẹni ọba sèyàn lóore àpọ́nlé ni òun ni ọ̀rọ̀ bàbá Muyideen Bello Ajani mọ́ wa abáńta ni àgbàsí ni orí nǹkan jẹ níjọ́ dàbí ọ̀dọ́ ọ̀dàgbà níjọ́ tá a wá ń jẹ gbogbo nǹkan lé ẹ̀ tá a ń jẹ gbogbo ẹ̀ òun náà bàbá wa Ajani kan ọmọ pé ń rí báyìí níjọ́ náà àwọn náà ń wo nísìnyí ńgbà wọn wá kí wọn bí ọ̀fọ̀ àfa mi wọn wá yìí tán tí wọn wọnú mọ́tò lọ́mọ àlọ́ cross wọn ni wọ́n ní ìjàngbọ̀n wọ́n wá cross wọn pé béèrè mi wọ́n ní báwa túbọ̀ làwọn pé Buhari dà wọ́n ní èmi tẹ́ǹtì tèmi bẹ́ẹ̀ lọ́wọ́ kan èmi lọ́mọ olókùú òun wà sí àgbáyé èmi lọ́mọ rẹ̀ èmi sọmọ kéwú ẹ̀ ọmọ ẹ̀ lèmi mọ̀ wá dì mọ́ wọn wá ya fọ́tò ìjọ tí ń sóore ni wọn mọ̀ páàrí báyìí máa sóore wọ́n máa yá mi máa sóore ọlọ́ni wọ Musa ọ̀dọ̀ Fìrìyàwó náà ló ń lọ yìí o ẹ máa wo Ọlọ́run tí ń kọ́yàn lọ́rọ̀ ó ní bàbá wa débẹ̀ faqula lahu qawlan layyina. Faqula lahu qawlan layyina. ìwọ Musa tó o bá dọ̀dọ̀ Fìrìyàwó náà ọ̀rọ̀ tó rọ̀ ni ọ sọ fún
ọlọ́run lè èé ṣe tọ́lọ́run fi ní bọ́ ọba débẹ̀ ọ̀rọ̀ tọrọ pẹ̀lú tẹríba ni ó fi bá sọ̀rọ̀ ebí ọlọ́run mọ̀ pọ́ta àwọn onífìrà ọ̀hún náà ọlọ́run wọ̀ Musa ọjà ta rẹ̀ ó sì jẹ́ pó rẹ̀ níjọ́ wọn bí ọtán ibẹ̀ lọ́lọ́ níbẹ̀ wọ́n gbé ọ lọ odò tọ́lọ̀ parí sẹ́ńkùn lè fìrà ọ̀hún náà níbẹ̀ la dùn ọ́ sí ọ wá níbẹ̀ lodò ní parí sí wọ́n wá he ọ́ Asia wa ń tọ́jú rẹ̀ níjọ́ náà ata lè fìrà ọ̀hún náà lọ ń jẹ omi ilé ìfìyàwó náà lọ ń jẹ bó tẹ wá ṣe pé mo dọ́ padà fún ìyá rẹ tó bí ọ ìwọ Musa àmọ́ ńbẹ̀ ló ti ṣe hayat ọlọ́ni wòye òun mú aláko fi bá sọ̀rọ̀ tọrọ àṣẹ nígbà irú bàbá Muyideen Bello kí wá pé nítorí tèmi náà ti ń lo sáàmà ní lọ́wọ́ kí n wá nà wọ́n lẹ́wọ̀n ojú ẹ̀rí bọ́ lọ́wọ́ jẹ̀mí yà. torí náà mo tún kí bàbá Muyideen Bello Ajani láì sí láàrin wa ní ìgbé bàbá Muyideen Bello Ajani kárígò bàbá lẹ́yìn ohun ti mọ́nu mo wá kí àwọn àtọ̀nkùlù tí mo bá ń lẹ̀lẹ̀ ọlọ́wọ́n jọ dáa fún yín. àmín. bàbá wa Mu'jiza ni bàbá wa Alhaji Ismail kéwúlérè olóko Ismail Adéwọ̀yìn mi ni ọlọ́wọ́n jọ dáa fún yín afáwa mo kí yín púpọ̀ bàbá wa Ọ̀pá Musa mo kí yín púpọ̀ o ọlọ́wọ́n jọ dáa fún yín. àmín. ọlọ́run rán yín sí wa gbọ́ ọ̀rọ̀ àbíké gbogbo bí ẹ bá máa pa wà lẹ́fẹ̀ẹ́ máa wá gbogbo ntọ́ dánú ọ̀rọ̀ yín ọlọ́run jẹ́ ọ máa dá a lọ bẹ́ẹ̀. àmín. bàbá wa ọjà sọpẹ́ bí ìbá ṣe pé ọ̀rọ̀ ọlọ́run lágbára irú yín àlè máa gbọ́dọ̀ ọ̀rọ̀ tiwa yìí ládùúrà àwọn àṣìṣe ti ń gbọ́ bọ̀ wórówóró tiwa yìí mo ní ó ti ṣiṣẹ́ lára yín ọlọ́run kọ́ wọlé àwọn tó ti wí ìtẹ́ gbọ́ sẹ́yìn tó wúlò lára yín ọlọ́njẹ́ ìtẹ́ gbólóyìn náà ó tún ṣiṣẹ́ kọ́ nílá dẹ̀. àmín. mo kí gbogbo mẹ́mbà àfàwà Sàdálà òun ní lẹ́yìn wa yìí gbogbo tí Sàdálà bá ń fẹ́ ọlọ́run máa ṣe fún ọ. àmín. ntọ́ ọba ti fẹ́ ọlọ́run ò ní fi bọ́ ọ nájà. àmín. ọ̀rọ̀ Sàdálà ti wá dà yìí nílùú Ìbàdàn àti erékùnmẹ́rẹ̀ẹ̀rin ayé ọlọ́run máa fi sẹ́nu ọmọ Ànábì Ádámà. àmín. ọlá àwọn àfa wàlíyé ọlọ́run tọ́ tara wọn jáde. àmín. ẹ̀yin Ìbàdàn bá ń ṣe àmín fún Sàdálà. àmín. jókòó lẹ̀ mọ wá kí àwọn tí a. mísánná Hizbullah ń bẹ ní tí gbogbo Ọ̀yọ́ ṣe ẹ̀ ǹdẹ́ káwọn yóò gbọ́ lọ́wọ́ tóbi ni. Allahu akbar. nǹkan kan náà làwọn àwọn àtàjọ ń kéèkì ni ọlọ́run ò ní dùn yín ládẹ́ ẹ jókòó dáadáa ẹ má bínú pé mo fò ẹ dákun ẹ mọ ní ẹ dákun ẹ jókòó lẹ̀ mọ wá kí àwọn tí a wọn bá béèrè pé àwọn wo ni tí a òun làwọn tó gbọ́ pé wọ́n ní Buhari ń bọ̀ wá ó ti wá dé yín kalẹ̀ pé òun ọmọ wò báyìí ni ọlọ́wọ́n adáwọn kan wọ́n fẹ́ràn èèyàn wọ́n sì máa jà nítorí èèyàn wọn ò sì rí kọ́bí èèyàn gbàsáko ara wọn ní bá béèrè lọ́wọ́ ìfẹ́ ní jẹ́ báwọn bàbá wa ní kí ní jẹ́ ìfẹ́ kọ̀sẹ́ ni ó yé bàbá wa lọ fẹ́ mọ̀ ntúláṣí àwa béèrè lọ́wọ́ rẹ pé bàbá lọ mọ̀ tí jẹ́ ìfẹ́ èyí ṣe tójú tọrọ sí mángòrò ńlọrọ̀ sí wúro kí ló dé tí mángòrò nínú tẹ́ wúro wá ń korò àwa bí ọ léèrè ẹnìkan ọmọ tó máa fi asámà kó a fẹ́ràn ara wa ni lọ́dọ̀ obìnrin náà I love you kọ́dà bó o hé tiẹ̀ náà tó pé yóò rùn lásán yóò sọ ọ́ lẹ̀ ni I love you ní ọ̀kọ́ wí I love you ní ọ̀kọ̀ọ̀kọ̀ wí. àwọn obìnrin sì fẹ́ràn I love you bóun bá ti gbọ́ pé I love you tó ó ní Ọlọ́run ó love me ni ọmọkùnrin ọmọ wa wò pé ayayayaya ibi mọ̀ bá rún wọn dé tí n bá yẹ dúró tí n bá yẹ lè padà ẹni ó lè pé ń padà sọ́dọ̀ rẹ̀ yóò sí mọ́ àmọ́ obìnrin ò ní mọ̀ tọrọkùnrin mọ̀ yàn tán ẹ ò bá àti máa tàn àwọn ìyàwó ilé wa ni a sì tàn wọ́n ó sì mà lé wa a sì máa fi ẹ̀tàn gbé kúrò lọ́kàn kẹ́yà ráfà èsì tèmi ebi ìyàwó rájí ni obìnrin yóò sì gbà bẹ́ẹ̀ pé èmi náà wí bẹ́ẹ̀ gbà wọ́n sọ fún mi ẹ wo mi ọ̀tàn lọ́kàn wọn náà nù ni àwa là á máa tanná wá àwọn obìnrin kí á máa tanná wá wọn kí ni torí náà mo kí gbogbo ẹ̀yin jẹ́ máa tẹ fẹ́ràn wa Ọlọ́run fẹ́ràn yín àwa kọ́ lẹ fẹ́ràn Ọlọ́run lẹ fẹ́ràn lára wa Ọlọ́run yóò mọ fẹ́ràn yín náà. àmín. Ọlá Qur'anul Azim. Allahumma àmín. àwọn afọ́nláwà ní bẹ́ẹ̀ni mo kí yín púpọ̀ Ọlọ́run jọ dáa fún yín. àmín. mo kí àwọn ìyá wa lọ́kànkán ẹ má bínú béèyàn bá kí yín ó ṣe déédéé ẹni tó wáyé tó kọjá ń bẹ̀ tí ò rí nǹkan kan ṣe torí pé lára yín la ti jáde Ọlọ́run jọ dáa fún yín. àmín. àwọn ọmọ yín ọ̀la àlùbáríkà. àmín. báwo obìnrin bá ti juwọ́ sí yẹn kéèyàn mọ̀ pé téèyàn dáa yẹn bá láwọn àjẹ́dá ọkùnrin èjì àjẹ́ obìnrin ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ́yìn ẹ dákun mo kí yín púpọ̀ ẹ má jẹ́ ń tìdí jẹun Ọlọ́run jọ dáa fún yín. àmín. èyí ń dúró báwọn
àwọn àwọnù láì ó kọ yín dáa púpọ̀ ó kọ tó dáa ní àwọnù láì ń jẹ́ Allahu fi àwọnì làáb má dàmà làáb fi àwọnì àkhihi. Allah. àwọnù láì ibi ẹ̀ bá a dé lónìí ọlọ́run ò ní jẹ́ takú bẹ́ẹ̀. Amina. ọ̀dọ́ ni wọ́n bí wọ́n ti ń wá ń jẹ́ ọ̀dọ́ náà ẹ̀yin jẹ̀mọ́ ta pé bàbá wa lè falaki bí wọ́n ti ń jẹ́ ọ̀dọ́ náà tó bàbá wa jíṣẹ́fínní bí wọ́n ti ń jẹ́ sàmárì náà tó bàbá wa ọ̀pá Musa bí wọ́n ti wá jẹ́ sàmárì àti ọ̀jọ̀gbọ́n tún wá ni wọ́n tún wá kéwú wá àti tí wọ́n ní kémi ọwọ́ àṣẹ yìí wàláhì àáfàá wa ti ń dá wákà ni òun nìkan lè ṣe wá sí i àmọ́ wọ́n wò pé ẹja tún pẹ̀lú míì wá kọ́ wá wí. tọ́lọ́ ń fẹ́ràn kágbàlejò òun làwọn àwọn láyé wò kìí ṣe pé ńgbà náà àáfàá kan dé tí ó ṣe wá sí fún wọn kọ́ ìmọ̀ ni gbogbo wọn ni wọ́n kéwú ẹ wo orin tí wọ́n kọ òun ni kéèyàn tó gbé ọpọlọ kalẹ̀ kó tó kọrú orin yìí fẹ́ nìkan tẹ́ẹ̀rí pọ́pọ́lọ́ ní lágbára gbogbo àwọn láyé mo kí yín púpọ̀ ọlọ́run ní jẹ́ mọ̀ yín ọjọ́ba. Amina. ọlá Qur'an al-azim. Allahumma amin. àwọn Ìlọrin ń bẹ níyìn àwa la sì mọ̀ yẹn bú ńlọrin wọ́n pe òrí kàtá gbogbo kálukú lókì kò tiẹ̀ béèrè àwa Ìlọrin gbogbo Ìlọrin tí ń bẹ níyìn mo kí yín orin kan náà ni wọ́n kọ fún Ìlọrin tí ń bẹ níyìn ọlọ́run ó yìí ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. ìpínlẹ̀ anallahu tayyarani wa ala al-aflaki amarani. لقلت في سري وفي علني ربي رجيني إلى وطني لو أن الله طيرني. àfààní ó ní bó bá ṣe kọ́ lọ́hún ṣe mí lẹ́yẹ ni ẹ̀yẹ. وعلى الأفلاك أمرني. وعلى الأفلاك أمرني. وعلى الأفلاك أمرني. ìgbà tó ṣe mí lẹ́yẹ ni òun là kọ́kọ́ wàhálà àfúlákì àmàràní ọlọ́run wá ní kí n mọ́rin lẹ́lẹ̀ ojú sánmà ni kí n ti máa ṣe gbogbo sẹ̀mí tí ń ṣe ni. لقلت في سري وفي علني. ó ní lakuntu fi sirri wa fi alani ó ní tí mo wí ní kọ̀kọ̀ mi àti gbangba mi tòun ti bọ́lọ́hún ti ṣe mí lójú sánmà nínà. ربي رجيني إلى وطني. ó ní tí ọmọ tẹnu mi jáde ni pé ọlọ́run o mọ́sá mú mi padà lọ ìlú mi o ẹ̀yin Ìlọrin ọlọ́run ọ̀dà yín padà sílùú ẹ̀ ní tánṣìn. Àmín. àmọ́ ẹ máa ṣe rere nínú ìlú Ìbàdàn. Àmín. bẹ́ẹ̀ bá rówó ẹ máa kọ́lé sí Ìbàdàn. Àmín. ẹ máa kọ́ sí Ìlọrin náà. Àmín. àmọ́ mo wá bẹ̀yìn ẹjẹ́ ìtẹ́ kọ́ sí Ìlọrin ẹjẹ́ ọ̀pọ̀ ju ti Ìbàdàn lọ. لقلت في سري وفي علني ربي رجعني إلى وطني. àwọn àrùn láì wọn ò jẹ́ àdàmú púpọ̀ wọ́n ní ká bá wọn sọ̀rọ̀ kí ni ti ń bẹ nù ittihad ìṣọ̀kan àbí àrùn láì. bàbá wa ajíṣe ìfín ni àwọn àrùn láì wọ́n tó fẹ́ kọ́wọ́ bọ̀ sà lójú ètí ń bẹ̀ ń bẹ̀ sí òní gé wa jẹ́ ìṣọ̀kan dà níbo lẹ ti rí níbo ló sùn níbo ló dé níbo nìṣọ̀kan ń gbé nínú ìlú wa yìí ìṣọ̀kan dà láàrin àwa àfa ìṣọ̀kan dà láàrin àwọn olówó ìṣọ̀kan dà láàrin àwọn òjẹ̀lú tí wọ́n ń pera wọn lóṣèlú ìṣọ̀kan dà Akimu má bínú ẹ̀yin lòṣèlú. ìṣọ̀kan dà láàrin wa rí láàrin àwọn ọlọ́kadà ìṣọ̀kan dà láàrin àwọn onítakisí ìṣọ̀kan dà láàrin àwọn ìyàwó wa ìṣọ̀kan dà láàrin ọkọ àtìyàwó ìṣọ̀kan dà láàrin àwọn Rasidi mèrèǹgè àwọn olórin ìṣọ̀kan dà. ńlọjẹ ń sọ pé àwọn ọ̀nù láyìí ǹjẹ́ ẹ̀jẹ̀ àtọwọ́ bọ ìsà lójú lónìí yóò máa ta báwọn èèyàn kọ́dà
àwọn tó ní ìṣọ̀kan jù láyé òun làwọn ọlọ́pàá wa ìṣọ̀kan ń bẹ láàrin wọn àwọn náà wúra wọn pé ha ọlọ́run àwákẹ́ ọlọ́pàá ọlọ́run dá àwọn ọlọ́pàá wọn dá púpọ̀ wọ́n bá wá mú yẹn lóye pé aláàjì kò sí problem bọ́ọ̀ bá wá ha ọmọ ọlọ́pàá lọ pé why jẹ́ kí n rí id card ọlọ́pàá ni ẹ ok ẹ má bínú sa ẹ kàn dánwò ẹ sọ tẹnu yín ni gbogbo tí wíwùn yọ sa ń tù ọ́ nù ìjọmọlúàbí ọlọ́pàá máa lò pẹ̀lú rẹ̀ ńgbà tó wá arrest rẹ̀ ẹ kàn débẹ̀ as a gentleman you say what you know about this case then you get back home ẹ jẹ́ àlọ́ alájí ẹ jẹ́ àlọ́ ẹ rí pé mi ò ìbọn ni ẹ rí pé mi ò yọ mo rí i pé as a responsible man tọ́ba wa pé bíbá yìí pé bó o ti ń sọ̀rọ̀ èmi ọlọ́pàá kan lè wá mú mi lé mi kò ẹ má bínú sájà lọ tọ́ba di pé àgọ́ ọlọ́pàá ni ìwọ ni tọ́ba tó wá ń pé irú kéde yẹn my friend move ìjọmọlúwàbí tán bẹ̀ wọ́n tó ti mọ̀ pé o lè ṣe kankan fún òun mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọlọ́pàá wa Ọlọ́run jẹ́ dáa fún yín. Àmín. àfìyà jẹ ọlọ́pàá Nàìjíríà látara àìsí ìṣọ̀kan dépò pé bàtà àwọn ò lè ra ẹ̀mú papọ̀ láyé tẹ́ ẹ bá lọ́gọ́rùn-ún àwọn náà wo bàtà ẹsẹ̀ wọn. ẹ dákun ẹ ní la ilaha illallah. La ilaha illallah. ọlọ́pàá ní ń ṣọ́ wa ọlọ́pàá ní ọ̀jẹ̀ yà ọ̀jẹ̀ wa ọlọ́pàá ní òjòlè ọmọ aká mọ́lé ọlọ́pàá ní ọ̀jẹ̀ lu ọ́ dàrú bí lu bá dàrú àwọn wọn ó ti ta ọlọ́pàá sì bímọ tiẹ̀ ó ní ya tiẹ̀ ó ní fámìlì tiẹ̀ omi àkú níbi tẹ́ ẹ ti ń sẹ́ láyọ̀ tì ní ìbá bá mi ẹ̀rí àwa fún ọlọ́pàá ní ntọ́ yẹ ká fún wọn. erílẹ̀-èdè Nàìjíríà mo ti rí tí wọn ò ní ìṣọ̀kan dépò pé àwa ń jẹ ọlọ́pàá lówó oṣù ọlọ́pàá ta ni ó máa ṣọ́ wa àwa ń jẹ ọlọ́pàá lówó oṣù Nàìjíríà làkọ́kọ́ ìlú kò sí ìlú kan lórí ilẹ̀ ayé tí wọ́n ń jẹ ọlọ́pàá lówó Nàìjíríà ni. àwọn ọlọ́pàá náà wá wò wá sọ pé owó oṣù mẹ́fà lẹ́jẹ̀ wá all right kí ló wà nínú báàgì yín aṣọ ni ẹtù rìsíìtì aṣọ rà ń bọ̀ lẹ́tì rà dání Bódìjà mo ti ra sọ mi ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ ọlọ́pàá yìí tún máa wò ó àṣẹ ti yìn rìsíìtì ẹ̀dà kí ló dé tó ń ṣe ha iṣẹ́ mi mò ń ṣe náà rìsíìtì ẹ̀dà àti ẹ̀ lọ bí ọjà tẹ́ ti ra sọmọ police station ọ wàá sọ òun pẹ̀lẹ́ pé ọ̀gá ẹ má bínú ọlọ́run jọ da fún yẹn lákàn án kánjú lọ bí kan ni yes 1000 níbi yọ ga ni ó ti lọ gbé yọ ma wá tí ọ bọ̀ díẹ̀díẹ̀ yọ àlọ́ takú bíi 4 èyí ṣe táwọn ọlọ́pàá bí ń ṣe bẹ́ẹ̀ àákàn ń ṣe pé a bá ń ṣépè lọ́lọ́pàá lórílẹ̀‐èdè yìí àwọn ọ̀gá wọn là ń ṣépèlé àwọn là ń ṣépèlé ọlọ́pàá tá a gbé bọ́n lé lọ́wọ́ tó sì tẹ̀lé olè tá a ti wá fún ní ọ̀dà pọ̀ gbọ̀rọ̀ pa wá sí dáṣẹ́ lé bàbá dédìbò nù mínísítà ṣáájú ọlọ́pàá bíi 8 ẹ wò lè mínísítà ọ̀ṣáájú ọlọ́pàá wa ń bẹ níwájú ẹ̀ ọlọ́pàá wà lẹ́yìn ẹ̀ ta ló yẹ kí wọ́n yìn kí wọ́n pa yányán kọ́ dàbí tákàdá wọ́n tún wá ń lé wa fún pé ẹ kúrò náà fólè ẹ kúrò náà ẹ wò orílẹ̀-èdè Allah. àwọn house of assembly ìṣọ̀kan wo lẹ̀ tiẹ̀ ń béèrè ṣé ìṣọ̀kan bẹ nínú house of assembly bí ìṣọ̀kan máa ń bẹ nínú house of assembly àní jìyà Nàìjíríà ẹ̀yà olùláyì ìṣọ̀kan ò sí ní house of assembly. government house yìí àwọn gómìnà kọ̀ọ̀kan Ìlọrin government house Ìbàdàn government house Èkó government house gbogbo ẹ̀ báwọn kò sí ìṣọ̀kan bẹ́ẹ̀ nbara tí wọ́n ní ṣọ̀kan àwọn house of assembly wọn ó jókòó wọn ó ṣe meeting láàrin ìṣẹ́jú 15 ọlọ́wọ́n jẹ àwọn aláṣẹ Nàìjíríà yànjú àlùkìyàmà meeting ìṣẹ́jú 10 náà wọ́n ṣe fa cabin bisikíìtì wọn ó sì lé kalẹ̀ báyìí yẹn bá sọ̀rọ̀ ìṣẹ́jú kan omi bẹ́ẹ̀ kọ̀sọ́ kálímọ̀ kan ó sì jẹ bisikíìtì bíi 20 lérí wa náà nù o wọ́n ètò po tíì tí ó kì pẹ̀lú mílíkì
ẹ lè rí coastal milk ń bẹ ṣé bí ọ̀rọ̀ àwa ìlú ni wọ́n ń sọ ó yẹ kí ìyà ó jẹ wọ́n ń bẹ yẹn kí wọ́n mọ̀ pé ha àṣé bí ìyà ti ń jẹ àwọn aráàlú òun làwọn náà jẹ ìyà ṣé ebi ọ̀dà lára wọ́n wá ń dáná fún wọn wọ́n wá ń pòtì fún wọn ẹ wá ní sọ̀kan bẹ wọ́n wá sọ gbogbo ẹ̀ tán wọ́n wá pínwó síìtì ẹ̀kan tó bá jòkó báyìí kọ́dà bọ̀ sọ kankan bó yóò di omi ò gbé ìbò nínú wọn bó ti dákẹ́ kalẹ̀ ní ẹ bá sì ní àyè support yọkọ̀ garùn náà ṣé kápọ̀ lókè yẹn òun náà wà náwó òun náà wà gba 300 kìíní kan 1000 fún jòkó ìṣẹ́jú 5 wọ́n wá ń gbà yín lójoojúmọ́ bẹ́ẹ̀ ọwá ó gbowó ìtẹ̀hádùdà ìsọ̀kandà ń bọ̀ láti fẹ́ rí bàbá wa ọ̀pá Musa ń bọ̀ bàbá wa ọ̀pá Musa ń bọ̀ láti fẹ́ rí àìsí ìṣọ̀kan bá wá béèrè pé ń bọ̀ lọ́wọ́ ń bẹ lọ́dọ̀ àwa àfa èéṣe tó jẹ́ wà lọ́dọ̀ wa bàbá yìí tán tá a bá pín o àníṣọ̀kan yìí hùn ẹ fún alájí àǹbàlí 2000 wọ́n gbé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ látàárọ̀ níbi ìṣọ̀kan wá wà nù àfáàjì ni kírun rà òun ni máa jáde bó tutù bá mu 1005 tọ́sí ìṣọ̀kan tiwa nù àwa náà ní ṣọ̀kan lórí pé àwọn tí ń bà wá jẹ́ yìí ẹjẹ́ á lọ mọ́sálásí jímọ̀ láwọn tí ń bà wọn àfáàjẹ́ tí ń gérí òkú tí ń gẹ́sẹ̀ òkú ẹjẹ́ á ṣàdúrà ibà ní tá a fi bàtẹ̀yàn jẹ́ lọ́dọ̀ ẹjẹ́ á ṣàṣì wọn kí wọ́n wọ gbogbo àwọn àfáà tí ń bá ń ṣerú ẹ̀ kí wọ́n lọ rámírámí ká má rí wọn mọ́ àníṣọ̀kan yìí ẹ̀yin bàbá tẹ ẹ jókòó yà wọn kan tí ń bo ọkọ yín yé Ọlọ́run ní tún ṣe ẹ̀yin àlùfáà ẹlòmíì ń ra erí ẹlòmíì ń jó ẹsẹ̀ ẹlòmíì ń jẹ ẹran ọmọ nẹ́bí Ádámù nítorí kó lè máa bọ̀ kílẹ̀ ọmọ arọ. Allah ń wá ń lọ lọ́dẹ̀dẹ̀ wọn kọ́dà ọmọ tó jókòó lúkú kò yí pé bá mi ẹ̀ káàbọ̀ ládùúgbò bó ti jẹ gbogbo ẹ̀ tó rọ kí ni wọ́n wá ṣiṣẹ́ gbogbo yẹn ń kí àfa wa arílẹ̀ yẹn sí ìwòye ijó ní àǹbẹ̀ lọ́dọ̀ tiwọn náà lọ́yọ̀ọ́ bàbá wa ń kọ́ ọlọ́wọ́ jọ dáa fún yín. Àmín. ẹ ń bọ̀ láfa arílẹ̀ yẹn sí ó jókòó àwa lọ́dọ̀ tiwọn náà lọ́yọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ló ní kí wọn ọlọ́lọ́pàá kí n tó rí mọ́tò wọ̀ Ọlọ́run bá san yín lẹ́san. Àmín. ń bẹ lórí ọ̀rọ̀ ìṣọ̀kan táwọn àrùn láyé ní kí n wá sọ. Ọlọ́run sì wá ń pariwo ní Al-Qur'ani pé ẹ lọ́ọ́ fọwọ́sowọ́ ni o. wọ́n tẹ̀ wá nù. ṣé wàá bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni. ọ̀ya. wọ́n tẹ̀ wá nù. báwo wo Al-Qur'ani. alal birri wattaqwa wala ta'awanu alal ithmi wal udwani. bàbá wa ọ̀pá Musa. wattaqullaha innallaha shadidul iqabi. Akimu Adémọ́lá Ìgè bàbá wa Al-Falaki ẹ wá gbọ́ Ọlọ́run tó dá ayé àti ní ń bẹ nínú ayé Ọlọ́run kíkan Ọlọ́run dúndùn Ọlọ́run nira Ọlọ́run dẹkùn Ọlọ́run ayọ̀ Ọlọ́run ebi Ọlọ́run ọba alágbára Ọlọ́run ọba ọ̀lẹ. wàtàwánú. alal birri wattaqwa. ẹ máa gbọ́ ìkìlọ̀ Ọlọ́run. wala ta'awanu alal ithmi wal udwani. ìtakùrẹ̀ kọ́ páàsì lónìí. wattaqullaha innallaha shadidul iqabi. a máa kọ̀rẹ́ ti ìtakùrẹ̀ ni ìtakùrẹ̀ náà wàá kọ̀rẹ́ ti gbogbo àwọn oní wà ó wà ń bẹ̀. èmi ò tó bẹ́ẹ̀ o. ńgbà tó dá lójú. èmi ò tó bẹ́ẹ̀ o. gbogbo àwọn àfa ọlọ́njà àwọn ọmọ wọ́n ya àfa. Àmín. bàbá ń ṣàdúrà pé ọlọ́njà àwọn ọmọ wọ́n ya àfa àfi ká tún máa wá fi kunjọ́ tà tí ń ṣàdúrà ọlọ́run àfáàrí ni ọjọ́ mọ̀ mi ọ̀yà o. èyí tí wọ́n fi sẹ́kẹ̀sẹ̀kẹ̀dẹ̀ lọ́wọ́ sẹ́yìn báyìí ní àgọ́ ọlọ́pàá tí wọ́n ní wọ́n báyìí rí obìnrin ọmọ kankan lọ́wọ́ ẹ̀ àfáà náà wọ́n ń pè yíw náà. àná fẹ́ bó kọ àwọn àfáà jẹ ẹ wá lè bó kọ àwọn àfáà jẹ ẹ bà ti bọ̀ tá àwọn tó bí yín jẹ́ dé. inú gbogbo ntọ́lọ́run dá ọlọ́run ní ìtìjú ẹnìkan àfàwọn àfáà
innama yakhsha Allah min ibadihi al-ulama. àwọn tí mo tijú jù àwọn àfáàní èmi Ọlọ́run ẹ̀dá mi ni wọ́n èmi náà mọ̀ dá wọn bá àmọ́ mo tijú wọn ẹ̀wọ̀n Ọlọ́run kò ń tijú àwọn àfáà. àsáwọn àfáà tó tijú ọtún wá yan rí wọn ọyàn rí wọn kìí ṣe irú tiẹ̀ irú tiẹ̀ ń kọ́ àáfàá mi sì di babaláwo lérí ayé yìí babaláwo ẹ pé asípa ni àáfàá mi tẹ bàbá nulẹ̀ ń gbẹ̀yàn ya ẹnu ológbò tọ́wọ́ kí ọmọ adìẹ bọ̀ tí wọ́n á ń wé ntira èèyàn ya ẹnu ológbò báyìí ọwọ́ á kí ọmọ adìẹ bọ̀ ẹ dá kùkìlọ̀ jọra wọn nù ẹ wá wé pọ̀ àwa ni lọ́ọ́ rí mọ́bí foundation kọ́ bá ti rí mọ́bí foundation ọ parí òun kí ọkọ ṣẹṣẹ nù bọ́ bá ṣe yíhun lọ́dọ̀ àwọn tí ń di alọ́wọ́ lọ́ọ́ bá ṣe yíhun sí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà ló tún wá ṣe fún àwọn tí ń di alọ́wọ́ ẹ sáàmọ̀ wọn lọ́ọ́ ṣe síbẹ̀ kí wọ́n mọ̀rin tí wọ́n ṣe ní sẹ́ńbẹ̀ mọ́ kí Islam fi máa lọ wájú ìṣọ̀kan wá dà lọ́dọ̀ wa ẹ wá mú lọlé lónìí pé mo ní ìṣọ̀kan wà tẹ́ mú lọlé lónìí nù Ọlọ́run wa ń bá wa sọ̀rọ̀. wa ta'awanu alal birri wa taqwa wa la ta'awanu alal ithmi wal udwani wattaqullaha inna Allaha shadidul iqabi. Ọlọ́run ní wa ta'awanu. wa ta'awanu. ẹ fọwọ́sowọ́ ẹ ràn ara yín lọ́wọ́. wa ta'awanu. ẹni ọ̀gá nù yín kọ́ fẹ́ ni tí ọba ti ga kọ́ fa dání. wa ta'awanu. ẹni oríṣi nù yín kọ́ ọ̀ràn ẹni tí ò tí ì ríṣe lọ́wọ́ nulẹ̀. wa ta'awanu. ẹni tó jẹ́ èèyàn ẹni tí ò tí ì jẹ́ èèyàn kọ́ fa gòkè kọ́ ọ̀nà ò lè jẹ́ èèyàn. wa ta'awanu. ìwọ tó ń bọ̀ tilẹ̀ rọ́ fẹni tí ń lọ tẹ́nìkan mọ̀ pé lọ fà lọ́wọ́ sókè. ẹ̀yin àwọn láàyè lóde ijó Ìbàdàn tá a wá yìí ẹ fẹ́ dá ọ̀rọ̀ lẹ̀ púpọ̀ sẹ́. àwọn tọ́pìkì kan bẹ tẹ́mi máa láìkì bí kí wọ́n pé kí lọ́kàn lẹ́yìn ikú bí kí wọ́n pé tàlà lágbára sáà tí ń tó kú alọ́wọ́ yìí lágbára. àṣewà ta'awanu. wa ta'awanu. ọ̀dọ̀ wa àfa lọ sẹ́kù sí. alal birri wa taqwa. ẹ̀rí ẹ fọwọ́sowọ́ alal birri wa taqwa. ẹ bá ń pa àwọn olóṣèlú wọn ní láyé nú àwọn òṣèlú taari amadakọ abadedibu. adedibu lọ mú arara tí ọmọ ẹyẹ tó sùn ngba káwọn létí ẹ náà ọmọ ọrùn jẹjẹ adedibu lọ mú kò jèrè kò jù báyìí lọ ó lè mí náà kọmíṣánná ní mí nù adedibu fọ ọmọ rẹ jùbìrí làálẹ ẹ kò fún ní kọmíṣánná ọmọ tó bí sani jùbì kò sì fi jẹ nǹkankan ó sì ọ lọ lùkàn lọ mú kan wá arara méjì báyìí ni wọn ẹ̀yin náà dibẹ̀ wọn mú ìwọ náà dibẹ̀ wọn mú ọlọ́lọ́wọ́ àmì yẹn tó benefit lára wọn ìwà ń bí ọ lónìí ìṣọ̀kan tiẹ̀ tó ní ọ̀gá táǹdé yẹn lára rẹ tọ́ka kárí. wa ta'awanu. ẹ̀yin àwọn láì ta wá bá ń bàdàn ń bọ̀ ní ìṣọ̀kan fẹ́ wà. alal birri wa taqwa. wa la ta'awanu alal ithmi wal udwani. àní ẹ fọwọ́sowọ́ láyé. alálìdírí lórí rere ẹ ṣoore fúnra yín ẹ dára oore fúnra ara yín látara ìfọwọ́wẹ́wọ́ ẹ rara yín lọ́wọ́ pẹ̀lú oore látara ìfọwọ́sowọ́ ẹ ṣèdẹ̀kùn fúnra yín pẹ̀lú oore látara ìfọwọ́sowọ́ àwa wàyé yanyan ibo ló ṣẹ́kù sí. inú àwẹ̀ yìí bàbá wa jíjẹ mi ní inú àwẹ̀ yìí lè lówó mi ṣe sàrà. ẹ wá lọ Saudi Arabia ojoojúmọ́ ayé wọn tálíkì àmọ́ ọlọ́run dé ni wọ́n fi ṣe sàárà inú àwẹ̀ yìí làwọn olówó tí wàá ṣe sàárà wọ́n wàá pé èèyàn bíi 100 kí ẹ wá sínú èmi ò ti yá lọ mọ́ asásì kí wọ́n lẹ́lòmí lò gbogbo bẹ́ẹ̀ tí ń jẹ̀rẹ̀ ìṣẹ́ ìjẹ́ dodo gbogbo bẹ́ẹ̀ tí ń jẹ̀rẹ̀ ìṣẹ́ ìjẹ́ dodo mọ́
ẹ̀yin ó ta òsì fáwẹ̀ mi ò tún fi dé ni. ǹjẹ́ ó yé mi ẹnìkan lọ́sọ̀ fún mi náà máa lọ. alájí ẹ má máa lọ bí à ń lọ sínú mọ́ mo ní kí ló dé. wàlẹ́ ọ bá sì rọra pè mí mo ní tí ò sí. ńgbà wọn àlẹ́ á wá táàpù agbádá gidi mọ̀ ní tá à ń lọ sínú ilé òǹlé. àbá èyí ṣe tó fi ní àmọ́ lọ́mọ́ ó ní àánú kìí ṣe pé òun hé tiẹ̀ o àmọ́ ẹgbẹ́ bọ́lá ọ̀hún ti ṣe yìí wọ́n máa ń lòrà àwọ̀ wọn ni mo ní kí ló wí ṣé ẹ̀rí dòdò ẹ̀yọ̀ kan tó kù tó ń jẹ èyí sì ń tú ìràwọ̀ wa ni wọ́n lò mo bá sin wọ́ bí tí wọ́n jáde wọ́n ní alájí wọ́n mọ̀ lẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mo ní ẹ̀yọ̀ dá mi ilé àfáà mi wọ́n ní wá bá kó nu ọkọ̀ mọ́ à ń lọ sínú ìbá tún túká wá sí lálẹ́ táwọn èèyàn jẹ́ rí bí kọjá sẹ́yìn sàlámù aleykum sáà kí ọlọ́run jọ da fún yẹn balẹ̀ ẹ̀dá kan ẹ̀ má sáré tẹ̀mí wí bẹ́ẹ̀ lọ ẹ̀ má ní sàlámù aleykum sà ẹnjìnìà kínní wọn ní ká fún yín lẹ́tà yìí pé nínú àwọn tẹ́bà wọn sinú fún àwẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún mo ní pé wí fún wọn pé ń lọ múra yóò da fún ọmọ ìyá mi ń lọ múra ẹ yóò dá mi ń wọ̀ jẹun mọ́ kí ló dé tó ṣe pé nú àwẹ̀ lẹ́yìn olówó lẹ́yìn yọ sàká lẹ́yìn ṣe sàárà ọjọ́ lásán ṣé wọ́n ní ẹ má yọ sàká nú ẹ̀ ó ṣe wá jẹ́nu àwẹ̀ nìkan lẹ̀ wá ń kó rẹ̀ sí kalẹ̀ tẹ́ máa jẹ́nu lé wa wọ́n ì ti ṣe tákà tó débẹ̀ lójú wa kí wọ́n èsè wọ́n ti parí ẹ̀ ẹlòmíì yóò tún wá bù yóò tún bù nulẹ̀ wọ́n pe alájẹ ẹ̀bùn kan tó bá ti wìn yín take away ni everything tá a ṣe kalẹ̀ ẹ̀ máa kọ́ àdánwò bá ò ní lárí táwẹ̀ mí èdè sá máa bù lọlé bá a ti wá ń jẹnu èyí ṣe sí ọ̀sọ́ ọlọ́run mọ́ lẹ́yìn àwẹ̀ ni ó ṣe wá ṣe pé nú àwẹ̀ nìkan ni sàárà yìí wá ń wáyé bẹ́ẹ̀ ó ṣe jẹ́ nú àwẹ̀ nìkan làwọn aràn yẹn lọ́wọ́ ó ṣe jẹ́ nú àwẹ̀ nìkan làwọn ń fún yẹn lóúnjẹ jẹ ọjọ́ lásán ibi ń pọ̀ mà nẹ́bí ádámà ń bọ̀ lẹ́yìn olówó fojú sí ńgbà náà tẹ̀ ṣe sàárà ńgbà tí ò sáwẹ̀. àwa òrùn láàyè ẹni á sọ nípa aṣọ kan ń bò láfi sí. wọ́n tẹ́ ọ̀nà. àní ẹgbẹ́ra ayé ń gbọ̀n ó. alálùbírì. lórí oore ni. wàtàkùwà. gbogbo èèyàn kéèyàn fi sórí aràn mọ́kà fún ẹlòmíín bẹ wà láì bẹ aràn mọ́kà ìfìyà jẹ ni torí tó bá dé kò síṣẹ́ tí ó ṣe kò síṣẹ́ tí ó ṣe tó bá dé ẹni tẹ́ bá aràn mọ́kà ẹ kówó ẹ̀ lé lọ́wọ́ ìyá sílífà 400,000 tí mo lágbára ní ọlọ́wọ́ bùn ọ sí bàbá lọ́ọ́ fi pamọ́ ni ọlọ́mọ́kà tí obìnrin mi bá kọjá sí ọ̀nà bẹ̀rẹ̀ ń bẹ̀rù àbí bí wọ́n ti ń ta sùn tọ́ba lọ sí sọ́ọ̀bù tó bẹ̀rẹ̀ ọjà yóò rówó mọ́kà tí ń bẹ̀ bọ́lọ̀ ń bá fà àlùbáríkà sí yóò ràn ọkọ ẹ̀ yóò ràn ọmọ ẹ̀ yóò ràn gbogbo ẹ̀ àmẹ́yìn ọwọ́ akọ ẹ̀ sá máa lọ mọ́kà ntúláàsì wọ́n wà á dé ọlọ́run sí alálàájì àríbidé sí ẹlòmíì darí mọ́kà kò ríbidé sí ńgbà tó tún fi dé wọn làwọn àyà tó kójú tó dé yàrá kan òkú tó wọn àtìyàwó ẹ̀ ń lò wọ́n ní ìyá yìí náà ti tún wà ń bẹ̀ wọ́n lọ sọ faranda mọ́sálásí aláyì tó darí mọ́kà kí wàá lè rè mọ́kà tẹ́ran ẹ kówó ẹ̀ lé lọ́wọ́ kó fi wá sẹ́sẹ́ ẹ rí pé yà ń jẹ ẹ̀dá láyé ìnira ń bá àwọn ẹ̀dá láyé àìrí jẹ àìrí mu ń bá àwọn ẹ̀dá láyé lónìí. ẹ bá fẹ́ mọ̀ pé yà ń jẹ àwọn ẹ̀dá jọ ọ́ lẹ̀kẹ́ tó sí à bẹ́ẹ̀ bá múra àwọn tẹ́ tó sí à fún kí ojú kò ń bẹ̀ máa wà mẹ̀kúnnù lápọ̀ ń bẹ̀. àwọn òsì wá ru oúnjẹ kan kọ́dà bí ẹni ọ̀sẹ̀ ẹran ẹjọ́ sà ẹjọ́ oúnjẹ tó kọ̀ sẹ́ran ó pè á ẹgbẹ́ wa ẹgbẹ́ wa orí jẹ tẹ́lẹ̀ ní tí wọ́n wá ìtọ́ lẹ́ran. àwọn arúnù láì wá ń béèrè ṣọ̀kan bá a bá ní ṣọ̀kan ni kí ni ọmọ jẹ wá ń yà bá a bá ní ṣọ̀kan lórílẹ̀‐èdè nàìjíríà kí ni ó fa àwọn kan ju bọ́ǹbù bí ṣọ̀kan bá ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí ni ó fa kí wọ́n gbé bọ́ǹbù kún ọlọ́ọ̀ pa àwọn kan bí wọ́n ti sin lọ́hùn wọn. ta ló lè gbé ọlọ́hun ń jà mo fẹ́ bí ẹ̀yin Ìbàdàn léèrè ẹnìkan lè gbé ọlọ́hun ń jà ni àti muslim àti christian tá ń lè gbé ọlọ́hun ń jà ta lolúwa ẹ̀kọ́ jáde ọba títí ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ bí ọba yìí sí kankan máa òun náà ni ó tún máa bẹ yìí ti ń bẹ ayé ìjáyé yìí ti ń bẹ ìgbà ìjẹgbà yìí ti ń bẹ ṣáájú gbogbo ẹ̀ ta ló wá lè gbé ń jà àwọn àrùn láì wá ń béèrè pé ìṣọ̀kan níbonu láàrin ọjà gan ìṣọ̀kan wà mọ́ ni kò sí ṣọ̀kan báwa kan bá ń wí láàrin ìjà pé ẹ má jẹ́ àtà ìtẹ́lẹ̀ ń ta kíní mẹ́nu mọ́ yẹ má jẹ́ àtà má fa àwọn kan tó mọ̀ pé wá ńbẹ̀ làwa ti kọ́ obolé tá a kọ́ ńbẹ̀ láti sinmi ìyàwó báwa ti ń tànú àti gba láńsẹ́ẹ̀sì ìṣọ̀kan dà nínú ọjà àwọn kan lọ́lọ́ mọ́ jẹ́ páàkì èèyàn káwọn máa ta ọlọ́run oníjà wọn ò sí àgbákò àwọn kan sì ní tiyín nù làwọn máa ta wọ́n ì ti ní kọ́sọ́mà bí wọ́n bá sì rarú ẹ̀ wọ́n máa wọ ẹ̀yìn ni ẹni tí ọba arábẹ́nu mọ́ máa wọ ẹ̀yìn ni
ẹ ní èékánná àfin wọ́n máa wọ ẹ̀yìn ni lọ́lọ́run wa ń pariwo ní Al-Qur'ani fún wa la wà fẹ́ gbọ́ yìí. وتعاونوا وتعاونوا على البر والتقوى. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد